látinú àká ìwádìí ní fọ́nrán àgbéléwò tẹ́ máa ṣe alábàápàdé rẹ̀ lójú òpó ìtàkùn ayélujára YouTube yìí tá a pè ní His Image Media Network. Onírúurú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa àwọn ohun tó ṣe àwárí àwọn amáyédẹrùn kọ̀ọ̀kan tá à ń jẹ gbádùn rẹ̀ yíká àgbáyé báyìí yálà lẹ́nìkọ̀ọ̀kan ni o tàbí ní ìlú lápapọ̀. Kí ni ó jẹ́ ohun tí wọ́n rò débẹ̀? Báwo ni ìrìn àjò wọn ṣe rí? Kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé kí àfojúsùn wọn tó jọ èyí tí à ń jẹ gbádùn rẹ̀ lóde òní yìí? Wálé Ọláògún àkàṣù ọ̀rọ̀ ló kọ tèmi. Púpọ̀ àwọn tó ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ yìí ló jẹ́ wípé láti ara àwọn àwòye kan ìlàkọjá tàbí ìpèníjà tí wọ́n ti rí ló ṣe okùnfà bí wọ́n ṣe gòlé àwọn iṣẹ́ ìwádìí àwárí yìí. Gbogbo àwọn nǹkan yìí láàmú túṣu délẹ̀ kòkó rẹ̀ nínú àwọn àkànṣe iṣẹ́ ìwádìí tá a pè ní látinú àká ìwádìí pẹ̀lú Wálé Ọláògún àkàṣù ọ̀rọ̀. Iṣẹ́ ìwádìí wo la wá fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí? Ọ̀rọ̀ nípa nǹkan àkọ̀wé tá a mọ̀ sí gègé ìkọ̀wé láàmú túṣu délẹ̀ kòkó iṣẹ́ ìwádìí rẹ̀. Àwọn olóyìnbó a máa pè ní ballpoint pen tí a tún ń pè ní bírò. Lázilo Joseph Bírò ni orúkọ ẹni tí ó ṣe àwárí rẹ̀. Orílẹ̀-èdè Hungary ni wọ́n ti bí ṣùgbọ́n ọmọ ẹ̀yà Júù ní í ṣe. Ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 1899 ni wọ́n bí. Ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ rẹ̀ náà ni Lázilo Joseph Swengia, ọmọ orílẹ̀-èdè Argentina ní í ṣe. Orúkọ bàbá rẹ̀ ni Moses Matthias Swengia nígbà tí orúkọ ìyá rẹ̀ sì ń jẹ́ Joyce ọmọ Holman ní agbègbè Austria nílùú Budapest ní orílẹ̀-èdè Hungary ni wọ́n ti bí. Àwọn òbí rẹ̀ gbìyànjú nípa ètò ẹ̀kọ́ rẹ̀ níwọ̀nba bí agbára wọn ṣe mọ. Ṣé wọ́n ní bí ọwọ́ ikú ṣe mọ náà ní ṣe fi bọ́jú? Lẹ́yìn ìgbà tó parí ètò ẹ̀kọ́ rẹ̀ tán ló bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀ròyìn ní orílẹ̀-èdè Hungary. Báwo wá ló ṣe ṣe àwárí gègé ìkọ̀wé tá à ń pè ní ballpoint pen yìí? Ẹ máa bá mi ká lọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé lẹ́yìn ìgbà tó ká àwọn bá àwé tó lè kà tán ló bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀ròyìn ní orílẹ̀-èdè Hungary. Lásìkò yìí ni ó wá ṣe àkíyèsí rẹ̀ wípé íǹkì tí wọ́n fi ń tẹ ìwé ìròyìn ló ń tètè ń gbẹ, èyí tí ó ń ṣe okùnfà bí ìwé ìròyìn ti ṣe ń kó fún íǹkì tí ohun gbogbo tí wọ́n bá kọ síbẹ̀ yóò sì jẹjú pọ̀ mọ́ra wọn. Bírò náà gbìyànjú láti lórúfẹ́ íǹkì yìí pẹ̀lú kálámù léyìí tá à ń pè ní fountain pen. Àwa tá a bá lọ sílé ẹ̀kọ́ láwọn ọdún bíi 1960s sí ọdún 1970s ní ọ̀rọ̀ fountain pen yìí yóò yé dáadáa. Ohun kan tí Lázilo Bírò ṣe àkíyèsí rẹ̀ ni wípé íǹkì yìí kò ṣiṣẹ́ bí ó ti ṣe fẹ́. Ní ọdún 1930 ló ṣe àkíyèsí kinní kan. Òun náà ni wípé ó ṣe àkíyèsí àwọn ògùn wẹrẹ kan tí wọ́n fi òkúta mábù ṣeré nínú àbàtà. Ó wá rí wípé òkúta mábù yìí ń yọ̀ dáadáa lẹ́nu débi pé ibi tó bá gbà kọjá àpá omi máa hàn. Èyí ló wá fún un ní èròǹgbà kan wípé ó mọ̀ lè ṣe àmúlò rẹ̀ bí ìrìn àjò ṣíṣe àwárí ballpoint pen ti bẹ̀rẹ̀ nìyí. Ní ọdún 1931 níbi ìpàtẹ ọjà àgbáyé kan tí ó wáyé nílùú Budapest ló ti ṣe àfihàn gègé ìkọ̀wé tuntun tí a ń pè ní ballpoint pen yìí. Kò wá dá iṣẹ́ ìwádìí nìkan ṣe o. Òun àti àbúrò rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Geoffrey tí ó nílé ìtajà oògùn òyìnbó chemist ni wọ́n jọ dìjọ ṣiṣẹ́ náà. Ohun tí wọ́n ṣe ni wípé wọ́n ṣe kinní kan tí ó dàbí bọ́ọ̀lù rogodo kékeré kan báyìí. Èyí ni wọ́n fi sí ẹnu nǹkan àkọ̀wé kan tí wọ́n fi ọgbọ́n inú wọn ṣe. Nígbà tí ó dọdún 1938 ló gbàṣẹ gbòǹtẹ̀ iṣẹ́ ìwádìí nílùú Paris ní orílẹ̀-èdè France. Ní àsìkò ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì ní Bírò pẹ̀lú àbúrò rẹ̀ fi ìlú Nazi sílẹ̀ tí wọ́n sì gba orílẹ̀-èdè Argentina lọ lọ́dún 1943 látàrí ìwé ìpè tí ààrẹ orílẹ̀-èdè Argentina lásìkò ọ̀hún Augustin Justo fi pè é. Lásìkò ìgbà tí ààrẹ Augustin Justo fi wà lẹ́nu sinmi ní orílẹ̀-èdè Yugoslavia ló ṣe alábàápàdé rẹ̀ létí bèbè òkun. Ó ṣe àkíyèsí nǹkan àkọ̀wé tó ṣe àrà ọ̀tọ̀ yìí. Ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún 1943 ní àwọn tẹ̀gbọ́n-tàbúrò yìí tún béèrè fún ìwé àṣẹ ìjọba ti ilẹ̀ Amẹ́ríkà láti lè máa pèsè àwọn nǹkan àkọ̀wé yìí. Wọ́n dá iléeṣẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bureau Pens of Argentina sílẹ̀. Ní orílẹ̀-èdè Argentina sì rèé orúkọ tí wọ́n ń pe ballpoint pen ní Birom. Láti ara orúkọ bàbá wọn ni wọ́n ti gbé orúkọ yìí jáde pẹ̀lú ti alájọṣepọ̀ wọn Joan Meire. Nǹkan àkọ̀wé tuntun yìí
ni wọ́n ń gbèrò láti tún fún ní ìwé àṣẹ òǹtẹ̀ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì láti lè ṣe lọ́pọ̀ yanturu fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ojú òfurufú tí wọ́n ń pè ní Royal Air Force. Nígbà tí ó di ọdún 1945 ni Marcel Buch ra ìwé àṣẹ òǹtẹ̀ ìjọba yìí láti máa ṣe àgbéjáde gègé ìkọ̀wé yìí láti ọwọ́ bírò léyìí tó padà wá di dúkìá iléeṣẹ́ Buch. Iléeṣẹ́ Buch yìí ni ó ta iye gègé ìkọ̀wé léyìí tí ó lé ní 100 bílíọ̀nù rẹ̀ ní tìbútòrò àgbáyé. Àwa tá a bá lo gègé ìkọ̀wé Buch Biro bí ọ̀rọ̀ ṣe jẹ́nu nínú oṣù kọkànlá ọdún kan yìí náà ní ẹnìkan tó ń jẹ́ Milton Reynolds tí ó jẹ́ agbátẹrù rẹ̀ ṣe àgbéjáde gègé ìkọ̀wé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Graffiti Pet Pen sí ojú ọjà ilẹ̀ Amẹ́ríkà láti lè rí ìwé àṣẹ ilẹ̀ Amẹ́ríkà gbà, ṣùgbọ́n kò ṣe àṣeyọrí rárá nípa rẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ wípé kò ní yẹniyẹni títí kílẹ̀ ọmọ padà ṣú. ẹ̀kọ́ àṣẹ̀yìndè náà ní ọ̀pẹ̀kun ẹ̀kú ewu ọmọ. Ní ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 1985 October 24, 1985 ní àkókò kọ lẹ́yìn ọmọkùnrin tí Lati Inu sì dágbére fáyé nílùú Buenos Aires tí ṣe olúlu orílẹ̀-èdè Argentina lẹ́ni ọdún 96 86 years. Èyí tí ẹnìkan ṣe òun náà la gbọ́ yìí o. Kí lèmi àtẹ̀yìn náà wà sọ pé agbélé ayé ṣe tí ìtàn ó fi máa ṣẹ̀rí ọ̀rọ̀ wa bá a bá lọ tán. Ẹ máa darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa yìí ní ìtọ́nà Is Image Media Network. Ẹ láìkẹ́ kẹ́ ẹ fi kọ́mẹ̀ntì sí, kẹ́ ẹ sì subscribe sí. A máa rí kọ́mẹ̀ntì yín níbẹ̀, a sì máa kà á. Ó tán lẹ́nu, ó kùnkùn. A tún pàdé lákọ̀tun lórí àkọ̀túnṣe ìwádìí ìjìnlẹ̀ míì lórí ètò tá a pè ní látinú àká ìwádìí pẹ̀lú Wálé Ọláòkun Àkàṣọ̀rọ̀. Ẹ ṣeun o tẹ́ ń jẹ́ gbàdádùn rẹ̀.